Aláròyé máa wí o. Ó mà ga o, àwọn agbébọn tún jí òṣìṣẹ́ ìjọba méjì gbé nìbàdàn. Méjì nínú àwọn òṣìṣẹ́ ẹ̀ka iléeṣẹ́ ìjọba tí wọ́n ti ń ṣèwádìí ìmọ̀ ìjìnlẹ̀ nípa nǹkan ọ̀gbìn lóríṣiríṣi Cocoa Research Institute of Nigeria CRIN tó wà ní Ìdí-Ayùnrẹ́ níjọba ìbílẹ̀ Olúyọ̀lé nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọn ò láǹfààní láti padà sílé lẹ́yìn iṣẹ́ oúnjẹ òòjọ́ wọn lọ́jọ́ Ìṣẹ́gun Túsídéé ọjọ́ 19 oṣù karùn-ún yìí látàrí báwọn ajínigbé agbébọn kan ṣe ya bò wọ́n lọ́fíìsì wọn tí wọ́n sì jí wọn gbé wọgbó. Láti ọjọ́ Túsídéé náà ni wọ́n ti wà lákàtà àwọn ajínigbé ọ̀hún títí di bá a ṣe ń sọ yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé sọ lọ́jọ́ Wẹ́sídẹ̀ẹ́ ìyẹn ọjọ́ kejì ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé lóòótọ́ ni ó ní nǹkan bíi aago 6 àṣálẹ́ ọjọ́ náà làwọn ọlọ́pàá tẹ̀sán Ìdí-Ayùnrẹ́ gba ìpè ìdágìrì láti ọ̀dọ̀ olórí ẹ̀ṣọ́ aláàbò iléeṣẹ́ CRIN. Ó ké gbàjarè pé àwọn agbébọn kan ya wọ iléeṣẹ́ ìwádìí nǹkan ọ̀gbìn náà wọ́n sì ti jí wọn gbé wọgbó tìbọntìbọn. Ó ní lójú ẹsẹ̀ tá a gbọ́ bẹ́ẹ̀ a kọ́kọ́ ṣe àbẹ̀wò síbẹ̀ láti rí nǹkan tó ń ṣẹlẹ̀ ká sì lè ṣe ìwádìí kọ́mọ́kọ́mọ́ nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé gan-an. Èyí ló jẹ́ ká mọ̀ pé agbébọn 6 làwọn tó wá ṣiṣẹ́ burúkú náà wọ́n wọṣọ sọ́jà láti fi ṣe arúmọjẹ wọ́n sì jí òṣìṣẹ́ 2 gbé. Lẹ́yìn èyí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Olúgbénga Ayọ̀dèjì Abímbọ́lá pàṣẹ fún àwọn ọmọọṣẹ́ rẹ̀ ní ẹ̀ka tí wọ́n ti ń gbógun ti ìjínigbé Anti-Kidnapping Squad àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ pé kí wọ́n bẹ̀rẹ̀ sí tọpasẹ̀ àwọn ajínigbé náà lọ kí wọ́n sì lépa wọn. Níkẹyìn láàárọ̀ ọjọ́ kejì ìyẹn Wẹ́sídẹ̀ẹ́ wọ́n dé inú igbó kìjikìji kan lágbègbè náà tí wọ́n fura pé ibẹ̀ làwọn eruùkù náà gbà kọjá. Nígbà tó sì di nǹkan bíi aago 8 kọjá ìṣẹ́jú 10 wọ́n pàdé àwọn géńdé méjì kan tí ìrísí wọn gba ìfura ni wọ́n bá mú wọn. Àṣé lára àwọn ajínigbé náà ni wọ́n. Lẹ́yìn tí wọ́n gbọ́ tẹnu wọn àwọn méjèèjì yìí gbà láti ṣamọ̀nà àwọn ọlọ́pàá lọ síbi táwọn yòókù wọn àtàwọn tí wọ́n jí gbé wà nínú igbó. Àmọ́ báwọn ọlọ́pàá náà ṣe ń tẹ̀lé àwọn afurasí méjì náà lọ tó kù díẹ̀ kí wọ́n dé ọ̀dọ̀ àwọn atiláwí níṣe ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ àwọn ọlọ́pàá náà sì fìbọn fèsì fún wọn lọ̀rọ̀ náà bá di ti ojú ogun gidi. Níkẹyìn àwọn afurasí méjì náà fẹ́ sá lọ nítorí àwọn ẹlẹgbẹ́ wọn fẹ́ gbà wọ́n sílẹ̀ àmọ́ àwọn ọlọ́pàá ò gbà wọ́n dá wọn padà sí ọ́fíìsì láti tún èrò pa lórí ìgbésẹ̀ tí wọ́n máa gbé. Alukoro ní ìgbésẹ̀ ṣì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ yìí àwọn ìwádìí míì sì ti ń wáyé pẹ̀lú ìsọfúnni látẹnu àwọn afurasí méjèèjì ọ̀hún lólú iléeṣẹ́ ọlọ́pàá Ìbàdàn. Ó ní gbogbo ọgbọ́n làwọn yóò ta láti rí i pé wọ́n dóòlà ẹ̀mí àwọn tó há sákóló àwọn ajínigbé gbogbo táwọn yóò sì ró ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbára bó ṣe yẹ. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.